ọjà láyé yìí o ọjà ní. àjò láyé yìí o àjò ní. bó ti wù ká pẹ́ tó lọ́jà a ó padà sílẹ̀. bó ti wù ká pẹ́ tó lájò a ó padà dandan ní. Prince Rowland Adetunji Olúwa Adetule. Ó dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó tún di bẹ́ẹ̀ ní banjọ ni. Onírèsè ò tiẹ̀ fi gbámú èyí tó fi sílẹ̀ ò lè parun. Prince Rowland Adetunji ọkọ Clara máa gbọ́rùn sọ̀rùn re. Gbogbo mọ̀lẹ́bí ṣe dàrú rẹ̀ gbogbo ọmọ ló ṣe dàrú rẹ̀. Gbogbo èrìjì yẹn kìtì pátápátá ni wọ́n ṣe dàrú ọmọ ọba. ọjà láyé yìí o ọjà ní. àjò láyé yìí o àjò ní. bó ti wù ká pẹ́ tó lọ́jà a ó padà sílẹ̀. bó ti wù ká pẹ́ tó lájò a ó padà dandan ní. Prince Rowland Adetunji Olú Adetule ṣó ti yá atán náà nù. Gbogbo ohun tó bá ní bẹ̀rẹ̀ láyé ló di dandan kó lópin. Gbogbo nǹkan abẹ̀mí tọ́ba mi òkè dá sókè èèpẹ̀ ni yóò padà wá kú. Ohun àgbáyé ṣe ni yóò padà wá kù. Bàbá ń bẹ láyé bàbá ń lò gbà wá. Ẹ̀jẹ̀ á mọ̀ rántí àti sùkà tẹ́lẹ̀ gẹ́gẹ́. Dandan ni kú ọ̀ranyàn láṣọ ọ̀bọ̀ra. Prince Rowland Olú Adetule ṣó ti yá atán náà nù. Ẹṣin kú ó gbara rẹ̀ lọ́wọ́ aré sísá. Ọ̀gbálámbá ọtí olóyìnbó tó fọ́. Sogbásógbá kan òrìṣo. Kòkòrò já gbádùn obì tó gbó kákáká. Bàbá ọmọ ilẹ̀ ń jẹ èèyàn. Ọjọ́ karùndínlógún oṣù karùn-ún ọdún 1947 ni wọ́n bí Prince Rowland Adetunji Olú Adetule sáyé gẹ́gẹ́ bí ọmọ tuntun. John Aláfíàjì Adetule ni bàbá rẹ̀ tó bí lọ́mọ. Ọmọ ọba amọ́lẹ́sẹ̀ bí òyìnbó tìlú Èrìgìyẹ Èkìtì. Olórí Christiana Adetule lọ́lọ́kọ̀ tó wà wá sáyé. Ọmọ àrówá àkọ́kọ́ l'Èrìgìyẹ Èkìtì nìyá tó bí lọ́mọ. Lọ́tùn lósì níwájú àti lẹ́yìn ni wọ́n ti bí Prince Rowland Adetunji Olú Adetule dáadáa. Ó délé ayé tán kò forí ẹwà gún gbàgede. Ó gbélé ayé ṣèwọ̀n tó lè ṣe kọ́ lọ́jọ́ ó tó dé. Kò kúkú sọ pé òun ò gbélé ayé mọ́. Ikú ló yọwọ́ bàbá Rowland nínú àwo tangaran. Ìpàdé di lábọ̀ ó dìgbà. Ọdún 1955 sọ́dún 1959 ẹni bàbá fi lọ lé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní St. Paul's Anglican Primary School Èrìgìyẹ Èkìtì. Ó lóore ọ̀fẹ́ àti lọ sí Modern School l'Èrìgìyẹ Èkìtì. Kó tó kọjá lọ sí St. Mure Grammar School Ìsẹ̀ Èkìtì fúnlé ìwé girama. Prince Rowland Adetunji Olú Adetule ó ṣiṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún lọ́dọ̀ olóògbé Right Reverend Bishop Michael Adeniyi Ọ̀sanyìn tó jẹ́ bíṣọ̀bù àkọ́kọ́ ní Èkìtì Anglican Diocese lábẹ́ àkóso Ondo Province nígbà náà. Bishop Ọ̀sanyìn yìí gangan ńlọ́jẹ́ni tí bàbá ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe àtolóore tí ò ṣeé gbàgbé. Tá a bá ń sọ̀rọ̀ nípa ìtàn ìgbésí ayé Prince Rowland Adetunji Olú Adetule. Nígbà tó yá bàbá kọjá lọ sílùú Èkó lọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ Prince Olúmátíù Adétúnlé tí gbogbo ènìyàn mọ̀ sí Olúpupa. Gbajúgbajà ìlú mọ̀ọ́ká olóṣèlú ni. Kò sẹ́ni tí ò mọ Olúpupa ní gbogbo Ìbàfọ̀ community nípínlẹ̀ Ògùn toró ṣiṣẹ́ takuntakun ń bẹ̀ ń gbà náà. Láti rí wípé olóògbé Rowland Adetunji Olú Adetule kò dáwọ́ ẹ̀kọ́ rẹ̀ dúró sílé ìwé girama kó bàa lè kàkà yọrí kó bàa lè kàkà yege. Ó lọ sórílẹ̀-èdè Ghana láti lọ kàwé. Ó gbabẹ̀ láti tún lọ kẹ́kọ̀ọ́ ní College of North West ní London àtorílẹ̀-èdè Faransé fúnlé ìwé gíga. Ó gbàwé ẹ̀rí dìgírì nínú automobile engineering. Bákan náà ló ṣe Master of Business Administration. Gbogbo ẹ̀ pátápátá ni bàbá ti fakọyọ. Olóògbé ọmọọba Rowland Adetunji Olú Adetule ọlọ́pọlọ gbígbé ènìyàn tó tún jáfáfá lẹ́nu ẹ̀kọ́ ni. Kì í fiṣẹ́ rẹ̀ pa mí dì rárá. Ó gbélé ayé ṣiṣẹ́ takuntakun. Ọdún 1982 ló ní bàbá padà sórílẹ̀-èdè Nàìjíríà láti bẹ̀rẹ̀ iṣẹ́ ara rẹ̀. Ó lágbára tá a fi sin òyìnbó ó yẹ ká lè fi sin ara ẹni gẹ́gẹ́ bí ọmọ ọba. Ìlú Àkúrẹ́ ni bàbá fi kalẹ̀ sí láti máa bẹ́tù ọrọ̀ ajé kátàkárà kiri. Electronics and General Merchandise ẹni bàbá gbajúmọ̀ ó jára mọ́ṣẹ́ rẹ̀ púpọ̀ púpọ̀. Nígbà tí wọ́n dá ìpínlẹ̀ Èkìtì sílẹ̀ lọ́dún 1996 ẹni bàbá kó gbogbo ẹrù rẹ̀ ó dìlú Adó Èkìtì. Bó ti ń ta mọ́tò ní ń báni kọ́lé tí ń báni ralé. Ó nílé ìwé tá a ti ń kọ́ni lọ́kọ̀ wíwà. Nínú ilé Olúwa wọ́n dá
bàbá mọ̀ bí ẹni mowó ara àwọn alàgbà tí wọ́n ń bọ̀wọ̀ fún dáadáa nínú ìjọ Redeemed Christian Church of God Life Fountain Provincial Headquarters Adó Èkìtì ni bàbá ń ṣe. Nínú ìlú ẹni pàtàkì ni bàbá jẹ́. Nínú ìwà àtiṣe gbogbo ènìyàn ní ń wo bàbá gẹ́gẹ́ bí aṣíwájú rere. Afúnimọ̀wòbẹ̀ ni Prince Rowland Adetunji Olú Adetule jẹ́. Olùbánidámọ̀ràn tòótọ́ ni. Alábàjọ tó fi jẹ́ wípé gbogbo mọ̀lẹ́bí àtàwọn ọ̀rẹ́ pátápátá ni wọ́n ń ṣàfẹ́rí rẹ̀ lójoojúmọ́ tí wọ́n ń kan ṣàdánkátà. Níbi táwọ̀ bá ti wà tí wọ́n fẹ́ yanjú ẹ̀ bàbá lẹ mọ́ rí. Nínú ìdílé tó ti jáde nínú ìlú àti láàrin àdúgbò Prince Rowland Adetunji fẹ́ràn ìrẹ́pọ̀ àwọn ènìyàn púpọ̀. Prince Adetunji Adetule ni chairman of Abuja House Estate Landlord Association Lado Ekiti, chairman of Ekiti State Auctioneers and secretary to the State Road Marshal. Mélòó la fẹ́ kà nínú eyín Adépèlé nínú àwọn ipò ńláńlá tí bàbá dìmú láwùjọ. Ẹja ńlá lọ nínú ibú pa lọ́lọ́lọ́, àràbà ńlá yalulẹ̀ ní jù gbogbo ijù ní mì tìtìtìtìtìtì. Olórí Clara Adetule mọ̀wulẹ̀ bọkànjẹ́ rárá, ọkọ rẹ̀ gbélé ayé ó ṣèwọ̀n tó lè ṣe, ipa rere tó fi sílẹ̀ ò ṣeé gbàgbé láéláé. Gbogbo mọ̀lẹ́bí Adetule pátápátá ẹ kú àmúmọ́ra, ẹ kú aráfẹ́rakù ẹni rere tó ṣe bẹ́ẹ̀ tó rè wàlẹ̀ àṣà. Àwọn ọmọ rẹ̀ wọ́n ṣe lédè lẹ́yìn rẹ̀, wọ́n ní bàbá rere ó di gbére. Gbogbo àwọn àbúrò tó fi sílẹ̀ sókè pẹ̀ pátápátá látòrí Prince Gidi Adetule, Venerable Ọmọdún Obi Ìlọ̀rí, Mrs Great Ọ̀nàọlá Àtà, Mr Jimmy Ọ̀ṣọ́, Prince Claudius Adetule, Mrs Títílayọ̀ Fákáyọ̀dé, Pastor Dr Báyọ̀ Òjó, Barrister Kọ́láwọlé Ìlọ̀rí, Bùnmi Akódú, Olórí Bísí Òjó, Princess Adéfúnmilọ́lá Afọlábí, Princess Ọmọláyọ̀ Bọ́lá Àrípo, Princess Adéjí Adetule àti gbogbo àwọn yòókù pátápátá ni wọ́n sọ wípé aṣáájú rere ó dìgbà kan. Wọ́n ní gbogbo ọgbà rere tẹ́ ẹ fi sílẹ̀ nínú mọ̀lẹ́bí ni wọ́n mọ ṣèrántí nígbà gbogbo. Ọmọ wa ọmọ ẹkùn fẹ̀rún, ọmọ òrùngùjà, ọmọ apátákó ẹrẹ̀ kejì bọ́dún mọ́kànmọ́yà ọ̀nà àrà, ọmọ wa ọlọ́mọ wa àjíjẹrin èṣì ó di gbére, ọmọ wa ọlọ́mọ wa àjímìjì àgbòwẹsẹ̀ ó dìgbà kan, ọmọ erin àdìgún bọ́lúlé ọ̀hún, ọmọ erin jo kètèrè nájà, ọmọ erin ṣubú àṣà yoyo, onídé tí erin mú odò òkèlè erin ṣẹ̀yìn sílúlé ọ̀hún, ọmọ elémilígèdè amadìyẹ sẹ́rèké, elémilígèdè gímẹgbàdìyẹ sinmi mẹ́sìn yẹ omi, oníláṣọ mọ́mú kìgèdè ṣòro, àgbókù ìmọ̀rì ònà mú ìṣẹ̀lẹ̀wọ̀ yọyọ lúlẹ̀ rẹ̀ lígèdè, ọmọ àrówá òjì ọkọ̀ ayọba, ẹlẹ́jọ́ kunjọ́ rẹ̀ ló sùn, àrúwá kúnlẹ̀ dídú, ẹ̀yin gangan lọmọ gbangba làṣà ń ta. Ká tó ríru Prince Rowland Adetunji Olú Adetule ó dọjọ́ míì ọjọ́ rẹ̀, ó di bẹ́ni bá ń jọ ní bọ́mọ èèyàn bá ń jọ yàn. Pastor Dr Báyọ̀ Òjó àti Princess Adéjọkẹ́ Òtúyẹmí àwọn ni wọ́n pe èmi Ọ̀gẹ́fìlà Ayọ̀dèjì, ọ̀jọ̀gbọ́n akọrin jẹ́wì pèdè bí ẹni kẹ̀kọ́ yangan sórí aago láti bá wọn ṣe yìí fún Prince Rowland Adetunji Olú Adetule tó ṣe bẹ́ẹ̀ tó rè wàlẹ̀ àṣà. Ó di gbére, ó dàbọ̀, ìpàdé di lẹ́sẹ̀ Jésù Kristi.